A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ìfẹ̀hónúhàn lórí ebi tí ó gba orílẹ̀-èdè kan pàápàá jùlọ ní ẹkùn àríwá bẹ̀rẹ̀ láti Ọjọ́bọ̀ tí ó kọjá ni ó ti ń rọlẹ̀ látàrí bí àwọn ọlọ́pàá ṣe lépa àwọn alákòóso àti olùfẹ̀hónúhàn tí ọ̀pọ̀ wọn ti wà ní àtìmọ́lé. Lára àwọn adarí ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára yìí ni wọ́n ti lọ fara ṣoko tí òmíràn pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, bí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ṣe fi ọwọ́ ṣìkún òfin mú ará ilẹ̀ òkèèrè méjì Polish nationals fún ẹ̀sùn wípé wọ́n ń ṣe àfihàn àsíá orílẹ̀-èdè Russia nígbà ìfẹ̀hónúhàn tí ó wáyé ní ìpínlẹ̀ Kano ní ọjọ́ Ìṣẹ́gun. Agbẹnusọ fún àjọ DSS Peter Afunaya fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ní àná Ọjọ́rú. Ó ṣàlàyé wípé ìgbésẹ̀ àwọn jẹ́ lára ojúṣe láti dáàbò bo orílẹ̀-èdè lọ́wọ́ àwọn ará ilẹ̀ àjèjì. Ìfẹ̀hónúhàn tí ó gbalé kan ní ìpínlẹ̀ bíi Kano, Gombe, Yobe, Borno, Niger, Kebbi, Abuja àti àwọn ìlú mìíràn ní ẹkùn àríwá tí wọ́n ti sọ ìfẹ̀hónúhàn di fàákájà. Afunaya bá aṣojú Polish lórílẹ̀-èdè sọ̀rọ̀ lánàá ní ìlú Abuja. Ó ní ìdí tí àwọn ṣe mú ẹni méje ní ìpínlẹ̀ Kano ni wípé wọ́n bá wọn níbi wọ́n ti ń ṣe àfihàn àsíá ilẹ̀ òkèèrè. Gẹ́gẹ́ bí agbófinró tí ó mọ ojúṣe rẹ̀, àwọn ní ẹ̀tọ́ láti ṣe ìwádìí kí wọ́n lè fìdí ọ̀rọ̀ múlẹ̀ àti ohun tí ó ṣe okùnfà ìgbésẹ̀. Ó wá béèrè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn ará ilẹ̀ òkèèrè láti mú àlàáfíà jọba lágbàáyé, bí ó ti rọ̀ wọ́n kí wọ́n má sọ ara wọn di ohun èlò láti dá wàhálà sílẹ̀ ní orílẹ̀-èdè kankan, pàápàá jùlọ àwọn tí ìwà màdàrú wà ní ara wọn. Ó ní Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tí èrò pọ̀ sí, ìrànlọ́wọ́ tí àwọn bá gbà yóò ṣe iyebíye. Ní báyìí, a gbọ́ wípé orílẹ̀-èdè United Kingdom, United States àti àjọ ECOWAS ti ń pè fún ìjíròrò láti yanjú ìfẹ̀hónúhàn lórí ebi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress (NLC) ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àjọ agbófinró tí wọ́n ní ìgbàgbọ́ wípé wọ́n wá láti iléeṣẹ́ ọlọ́pàá tàbí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ni ó ṣe ìkọlù sí olú iléeṣẹ́ wọn ní Abuja lálẹ́ àná Ọjọ́rú. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ àjọ NLC Benson Upah, ikọ̀ yìí fi ọwọ́ ṣìkún òfin mú aṣọ́gbà bí wọ́n ti fẹ́ fi tipátipá gba kọ́kọ́rọ́ ọ́fíìsì àjàkejì ilé. Lẹ́yìn èyí ni wọ́n já wọlé tí wọ́n da gbogbo ọ́fíìsì rú bí wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ ìwé níbi ìkówepamọ́sí. NLC bu ẹnu àtẹ́ lu èyí, wọ́n ní ó lòdì sófin pátápátá. Àjọ NLC wá ń béèrè ìwádìí láti ilẹ̀ òkèèrè lórí ìṣẹ̀lẹ̀ yìí kí wọ́n sì dá gbogbo ìwé tí wọ́n jí kó padà. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn wákàtí díẹ̀ tí wọ́n parí ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ níbi tí ẹgbẹ́ ti kọ̀ròjú sí bí àwọn agbófinró ṣe ṣe àwọn olùfẹ̀hónúhàn níbi ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára (End Bad Governance). Àjọ NLC ti wá darí gbogbo àwọn òṣìṣẹ́ wọn kí wọ́n yẹra kúrò ní ọ́fíìsì títí di ìgbà tí wọ́n fi kàn sí wọn padà. Bákan náà ni wọ́n ṣe ìkìlọ̀ wípé bí ìkọlù yìí bá tẹ̀síwájú, àwọn yóò ké sí gbogbo ọmọ ẹgbẹ́ wọn kí wọ́n jókòó sílé títí àlàáfíà wọn yóò fi dájú. Àtẹ̀jáde náà fìdí ẹ̀ múlẹ̀ wípé lára àwọn ikọ̀ tí ó wá ṣe ìkọlù láàrin aago 8 àbọ̀ alẹ́ tí wọ́n dìhámọ́ra ogun yìí wọ aṣọ tíṣẹ̀ẹ̀tì dúdú tí ó ṣeé ṣe kí wọ́n jẹ́ òṣìṣẹ́ DSS, àwọn mìíràn láti iléeṣẹ́ ọlọ́pàá, nígbà tí àwọn mìíràn wọ aṣọ ara. Wọ́n pàṣẹ fún aṣọ́gbà wọn kí ó pèsè kọ́kọ́rọ́ sí ilẹ̀kùn àjàkejì ilé, ṣùgbọ́n nígbà tí oníyẹn ní òun kò ní kọ́kọ́rọ́ lọ́wọ́ ni wọ́n jálẹ̀kùn. Wọ́n ní àwọn wọ̀nyí ni àwọn ń wá àwọn ohun èlò tí wọ́n ń lò fi tẹ ìpolongo ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára. Wọ́n ní àwọn agbófinró wọ̀nyí kò ṣe àfihàn ìwé-ẹ̀rí kankan láti fi mọ̀ wípé àwọn ń ṣiṣẹ́ lábẹ́ òfin. Wọ́n ní nígbà ìṣèjọba ológun gan, agbófinró kò já wọ iléeṣẹ́ wọn. Ọjọ́ òní kò dára fún ìjọba tiwantiwa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Àjọ alámòójútó ìwé ìrìnnà Nigerian Immigration Service (NIS) ti ní kí Assistant Superintendent of Immigration kejì lọ rọ́kúnlé lórí ẹ̀sùn wípé ó ń béèrè owó lọ́wọ́ arìnrìn-àjò ní pápákọ̀ òfurufú. Ọ̀gá àgbà fún àjọ NIS, Kẹ́mi Nandapu, ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ Kenneth Udo lónìí ní ìlú Àbújá. Gẹ́gẹ́ bí Nandapu ṣe ṣàlàyé, ìwà òṣìṣẹ́ yìí ni ó farahàn nínú àkàálẹ̀ fídíò tí wọ́n fọ́n rere sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Èyí kò ṣe àfihàn irúfẹ́ ojúṣe tí NIS ń ṣe ìgbélárugẹ. Ó bu ẹnu àtẹ́ lu ẹ̀sùn àṣemáṣe. Ó ní èyí tàbùkù sí iṣẹ́ NIS bí ó ti fi dá aráàlú lójú wípé òṣìṣẹ́ yìí ti ń rọ́kúnlé títí di ìgbà tí ìgbìmọ̀ olùṣèwádìí bá parí ìwádìí wọn gẹ́gẹ́ bí ó ti wà nínú òfin. Nandapu fi kún un wípé wọ́n ti rí ẹ̀rọ ìgbàlódé tí wọ́n fi ń ṣe àmójútó ohun tí ó ń lọ sí gbogbo ẹnu ibodè àbáwọlé pápákọ̀ òfurufú. Bákan náà ni ó rọ àwọn arìnrìn-àjò kí wọ́n ṣe àfisùn bí wọ́n bá kófìrí ìwà pálapàla láti ọwọ́ àwọn òṣìṣẹ́ wọn sí ibi tí ó yẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ó lé ní 20 ènìyàn tí wọ́n ṣe àkọọ́lẹ̀ wípé wọ́n ti di olóògbé ní ìlú Kali, ìjọba ìbílẹ̀ Gumi, ìpínlẹ̀ Zamfara, níbi wọ́n ti ń sá àsálà fún ẹ̀mí wọn lọ́wọ́ ìkọlù àwọn adàlúrú. Ìròyìn jábọ̀ wípé ọkọ̀ ojú omi tí wọ́n wọ̀ dojú dé. Gẹ́gẹ́ bí ará ìlú kan ṣe ṣàlàyé, ọ̀sán gangan láàrin aago kan ni àwọn adàlúrú yìí ṣe ìkọlù sí abúlé wọn ní ọjọ́ Àìkú tí ó kọjá. Wọ́n kófìrí àwọn adàlúrú tí wọ́n ya wọ inú abúlé Kali pẹ̀lú ọkọ̀ alùpùpù àti ìhámọ́ra ogun láti wá ṣe ìkọlù. Èyí ló mú àwọn ará abúlé kan lùgbẹ́ láti sá àsálà fún ẹ̀mí wọn. Ará ìlú yìí ṣàlàyé wípé àpọ̀jù èrò ló mú ọkọ̀ ojú omi tí wọ́n wọ̀ dojú dé lójú odò Birnin Magaji tí ó yọrí sí ikú 20 ènìyàn. Wọ́n rí òkú 5 yọ ní odò Falale, 4 ní Birnin Magaji àti 3 ní odò Gada Gumi. Ó tẹ̀síwájú wípé àwọn adàlúrú yìí ń da ìlú Kwamaka Jibi, Kwamaka Mai, Katsina, Kalin àti abúlé Kazura láàmú. Gbogbo abúlé wọ̀nyí ni ó wà lábẹ́ ìjọba ìbílẹ̀ Gumi. Títí di àsìkò ìkóròyìn yìí jọ, ẹnikẹ́ni kò tíì rí àtẹ̀jáde láti iléeṣẹ́ ọlọ́pàá lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Aṣòfin àná Sínátọ̀ Shehu Sani ti kéde wípé ìkọlù tí wọ́n ṣe sí olú iléeṣẹ́ àjọ NLC kò lẹ́tọ̀ọ́. Èyí kò bójúmu rárá. Ó ní ó ṣeé ṣe kí ìgbésẹ̀ yìí wáyé látàrí ìròyìn aṣinilọ́kàn tàbí iṣẹ́ àwọn oníbàjẹ́ ènìyàn. Bí ó ti rọ àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n wà ní iléeṣẹ́ NLC kí wọ́n jáwọ́. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni aṣòfin náà ti kọ sí wípé ìgbésẹ̀ àwọn agbófinró kò bójúmu. Síwájú àkókò yìí ni àjọ òṣìṣẹ́ ké gbàjarè lórí bí àwọn agbófinró ṣe lọ da ọ́fíìsì wọn rú ní ìlú Àbújá ní alẹ́ Ọjọ́rú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Emir ìpínlẹ̀ Kano, Muhammadu Sanusi kejì ti bu ẹnu àtẹ́ lu bí àwọn kan ṣe ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ ní iléeṣẹ́ tó ń tẹ ìwé ní ìpínlẹ̀ Kano nígbà ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè. Sanusi sọ ọ̀rọ̀ wọ̀nyí lánàá ní kété tí ó ṣe àbẹ̀wò sí àwọn ibi tí ìkọlù yìí ti wáyé. Lára rẹ̀ ní NCC Digital Center láti mọ bí àwọn jàǹdùkú ṣe ba nǹkan jẹ́ sí. Emir kọ̀rọ̀jú sí ìṣẹ̀lẹ̀ yìí bí ó ti sọ wípé ète àwọn oníbàjẹ́ ènìyàn yìí ni láti pa ìpínlẹ̀ Kano run, ṣùgbọ́n Allah ò ní gbà fún wọn. Ó sọ̀rọ̀ lórí pàtàkì kí ènìyàn tètè máa gbé ìgbésẹ̀ láti dáàbò bo ẹ̀mí àti dúkìá, pàápàá jùlọ èyí tí ó bá mú ìkìlọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹ̀mí dání. Sanusi wá sọ àsọdájú wípé ìpínlẹ̀ Kano yóò borí ìṣòro wọ̀nyí kí ìdàgbàsókè yóò fi wáyé. Ó wá pè fún ìwádìí tó lọ́rìn sí ìṣẹ̀lẹ̀ yìí nítorí àpẹẹrẹ ti wà wípé àwọn kan ti pinnu àti pa ìlú Kano run. Ó ṣe ẹ̀sùn wípé àwọn ọ̀tá ìlú ni yóò gbé ìgbésẹ̀
iṣẹ́ fún àwọn ọ̀dọ́ tí ó bá wọn kópa nínú ìfẹ̀hónúhàn bí ó ti rọ àwọn ọ̀dọ́ kí wọ́n ṣọ́ra fún àwọn tí wọ́n ní iṣẹ́ ibi lọ́kàn láti ṣe ìjàmbá fún ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn alágbe ojú pópó ní ìpínlẹ̀ Kánò ti rọ àwọn tí ó ń ṣe ìfẹ̀hónúhàn káàkiri orílẹ̀-èdè kí wọ́n ti idà wọn bọ apó fún àǹfààní ará ìlú. Bàbá Aliu, alágbe ẹni 70 ọdún láti Rìgíyà Zaki, sọ fún akọ̀ròyìn NAN wípé àtijẹ àtimú ti wá nira látàrí ìfẹ̀hónúhàn tó ń lọ lọ́wọ́. Aliu ṣàlàyé wípé ọ̀pọ̀ alágbe ni wọ́n gbẹ́kẹ̀lé ará ìlú fún oúnjẹ òòjọ́ wọn láti tọ́jú ẹbí, ṣùgbọ́n ìfẹ̀hónúhàn ti ṣe ìdáwọ́kọ̀. Ó kérora wípé ìdílé òun tí wọ́n jẹ́ 14 kò tíì rí oúnjẹ jẹ láti ọjọ́ 4 yàtọ̀ sí omi. Ó ní kí wọ́n dákun nítorí Ọlọ́run kàn sí àwọn tí ó ń ṣe ìfẹ̀hónúhàn kí wọ́n ní ìjíròrò pẹ̀lú ìjọba kí gbogbo rògbòdìyàn yìí lè wá sópin. Àwọn alágbe yòókù náà sọ bí Aliu ṣe sọ wípé kí òpin wá sí ìfẹ̀hónúhàn àti àṣẹ kónílé-ó-gbélé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọ̀kan lára àwọn àgbà òṣèré ilẹ̀ Nàìjíríà, Francis Duru, ni ó ń ṣe ìkárísọ lórí ikú ọmọkùnrin rẹ̀ Ifeanyi. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni òṣèré yìí ti ṣe àfihàn ìròyìn yìí bí ó ti ṣe àpèjúwe Ifeanyi ní akíkanjú àti kìnnìún tí ó jà fitafita. Ó ní bí ó bá ṣe wípé bí Ọlọ́run ṣe fẹ́ nìyẹn kó rí bẹ́ẹ̀. Ó ní títí láé ni òun yóò fi ṣe àfẹ́rí rẹ̀, òun nífẹ̀ẹ́ rẹ̀ títí láé. Sùnre o Ifeanyi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Lẹ́yìn èyí ni àwọn olólùfẹ́ rẹ̀ fi ìbánikẹ́dùn wọn hàn lábẹ́ àfihàn comment section. Ìròyìn yìí jẹ́ ìyàlẹ́nu ńlá pàápàá jùlọ tí kò tíì pẹ́ tí Duru ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Ifeanyi ní ọjọ́ 15 oṣù Kejìlá ọdún 2023. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.